mo ṣèbà fún Elédùmarè ọba mi òkè alágbádá aná aláwọ̀ tẹ̀lẹ̀ ọ̀run kábíyín òsì Elédùmarè ọba a lè ṣe lè wí ọba a lè wí lè ṣe bàbá ìbà fún yín kábíyèsí. Adédoyin Kúkọ̀yí lórúkọ mi, èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìkan àìmu ọmọ aládé mẹ́rìndínlógún, èmi lọmọ àròbí ọmọ àtòrì. Ètò Gbajúmọ̀ òun ni mo tún mú wá fún yín. Ọmọ pọ̀ mọ́ ò lọ́nà méjì bí ó ṣe pé kíni ká máa mú àwọn olólùfẹ́ yín lọ́kùnrin àwọn olólùfẹ́ yín lóbìnrin yálà kó jẹ́ òṣèré òǹkọrin bóyá ó lè jẹ́ orin ẹ̀mí orin fújì jùjú ni òṣèlú ni bẹ́ẹ̀ bá ṣe ṣáà ti ń kọ̀wé pé ká máa gbé wọn wá sórí ètò iṣẹ́ tiwa ni láti dùn yín nínú iṣẹ́ tiwa ni láti mú yín lára dá lágbára lọ́wọ́ Ọlọ́run àní tẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà ti ẹ̀ ní tẹ́ lójú tiwa náà lórí ètò lénìí ẹ̀yin náà ti mọ̀ pé tí n bá ti rí irú ẹ̀rí tí mò ń rí ẹ̀yin àgbàlẹ̀ ní bí ò bá nídìí obìnrin yìí jẹ́ kúmólú èyí tó bá wá jẹ́ kúmólú á jẹ́ pé ikú ti mú olú ilé wọn lọ nìyẹn. Àlejò wa lórí ètò lénìí ṣẹ́rin lẹ fẹ́ rìn ni bí wọ́n tiẹ̀ ṣe ń ṣe rírí wọn lásán ó ń pa èmi lẹ́rìn mi ìwà mọ bí mo ṣe fẹ́ tukọ̀ ètò yìí o bóyá kí n tètè bẹ̀rẹ̀ sí ń bẹ̀bẹ̀ lẹ̀ báyìí wípé ẹ ṣáà gbà mí bẹ́ẹ̀ bá ṣe rí mi torí mọ̀ pé lénìí ẹ̀rín àrín tàkìtì ẹ̀rín àrín ṣubú òun ni kí n máa retí. Ta ni àlejò tí mo wá ń perí gan? Mi ò ní sọ ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá. Àlejò ó yá. ẹ̀ ń gbọ́ iná lẹ̀ ń jó sí. Òun náà ni mo ń jó sí. Òun ni ẹ̀yìn wá kàn fìdílé náà. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Inú mi dùn láti gbà yín lálejò lénìí. Ẹ ṣé mà. Àwọn ará ilé ńkọ́? Wọ́n wà. Yorùbá ló dán mọ́rán lẹ́nu yín báyìí. Mi ẹni bínú síbi ẹjọ́ mi mọ Yorùbá sọ dáadáa but wọ́n try díẹ̀díẹ̀. Ẹ ń gbìyànjú díẹ̀díẹ̀. Àmọ́ ìtẹ́ǹsọ yìí náà dán mọ́rán. Ọ máa ń fi Yorùbá mi rẹ́rìn gan. Ẹ dárúkọ yín fún àwọn olólùfẹ́ yín, ẹ kí wọn, kẹ dárúkọ yín, ọmọ ìlú wo gan ni? Ọmọ Èkìtì, ọmọ Ayédùn Èkìtì ni mo jẹ́. Ọmọ Ayédùn Èkìtì. Yes ma. Orúkọ mi wá jẹ́ Samuel Ajibola. Samuel Ajibola láti ìlú Èkìtì lọ́hùn. Yes ma. Àbẹ́yìn náà kọ́? Èmi náà ni. Ẹ̀yin náà ni. Ẹ má ti jẹ bẹ̀rẹ̀ rìn mi. Èmi máa ń fẹ́ mọ àwọn àlejò mi dáadáa. Máa ń fẹ́ mọ bí kékeré wọn ṣe lọ. Máa ń fẹ́ mọ irú iléèwé tí wọ́n lọ. Ibo náà ti bẹ̀rẹ̀ kíkà,
ibo ni wọ́n kà á dé ó yá ẹ ṣàlàyé. Wọ́n bí mi ní Mazamaza ní Lagos. Popsi mi jẹ́ Navy commander. Momsi mi wá jẹ́ banker. But mo dàgbà ní Surulere. Ibẹ̀ ni mo ti ṣe gbogbo primary school mi. Mo wá lọ Ìbàdàn lọ ṣe secondary school. Kí lórúkọ léèwé yìí tẹ́ mo lọ command secondary school Ìbàdàn. Mo ṣe dẹ̀ mo wá padà wá sí Lagos wá parí ẹ̀ ní command secondary school ní Ìpàjà. Mo wá lọ university ní Unilag. Kí lẹ lọ kà níléèwé gíga tí? Political science. Bí wọ́n ṣe ń ṣe ètò ìlú. Yes na. Kọ́ ni mo lọ kọ́ nìyẹn. So that tó bá dọ̀là tẹ́ bá ní pé mo fẹ́ jẹ́ politician báyìí. Èmi náà fẹ́ máa control àwọn gbogbo ẹ̀. Wọ́n máa jẹ́ kí n wọlé. Kí ló sáré ṣe yín lọ́wọ́ báyìí nísinsìnyí? Ó ní sickness kan tó máa ń ṣe mí díẹ̀díẹ̀ báyìí. Ìyẹn máa ń tó bá ti worry mi báyìí tí bá ti switch báyìí. Má kọ́ máa ṣe báyìí ni. Ẹ máa ṣe báyìí. Àwọn tẹ máa ń yọ yẹn nǹkan. Òṣèré tíátà òun la mọ̀ yín sí. Báwo ni ìrìn àjò yẹn gan, báwo ló ṣe bẹ̀rẹ̀? Ṣé ká ní pé àwọn òbí yín ṣe iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn ni àbí ẹ̀bùn tọ́lọ́run kan fún ẹ̀yin tí? Ẹ̀bùn tọ́lọ́run kan fún mi ni àwọn. Nígbà tí mo wà kékeré nínú church wa wọ́n ní pé wọ́n fẹ́ ṣe drama nínú lórí story Samuel tó wà ní Bible. Àǹtí mi kan wá ní pé kí n wá play role yẹn. Wọ́n wá ní pé ìgbà yẹn mo ṣe kékeré ẹ̀rù sì máa bà mí. Mo ní pé mi lè ṣe. Wọ́n ní pé wá try. Mo dẹ̀ try ẹ̀, mo dẹ̀ ṣe dáadáa. Mi ò dẹ̀ wá mọ̀ pé àǹtí mi yẹn wọ́n ṣiṣẹ́ nínú film industry nígbà yẹn. Ó wá mú mi nígbà yẹn kí n lọ because ọ̀gá wọn wá ní pé ó ní ìdánmọ̀ kékeré kan tó wà nínú fíìmù kan tó fẹ́ ṣe nígbà yẹn. Wọ́n wá mú mi lọ. Ọ̀gá yẹn wá interview mi, wá béèrè àwọn question lọ́wọ́ mi pé kí n ṣe báyìí mo dẹ̀ ṣe dáadáa. Bí mo yẹ bẹ̀rẹ̀ àti. Kí lórúkọ àǹtí yín náà? Àǹtí Múyẹlúwà Odútayọ̀. Wọ́n wà nínú eré Dear Mother nígbà yẹn tó jáde. Wọ́n wà ń bẹ àwọn ẹlẹgbọ́n yín. Ọdún wo gan-an ni ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà? Ó ti pẹ́ o 1996 ni mo bẹ̀rẹ̀. Mo wà ní primary school nígbà yẹn. Bọ̀dá Samuel ti tó bí ọmọ ọdún mélòó? Mo ti dàgbà díẹ̀ o. Ẹ̀dùrọ̀ ẹ̀jẹ̀ nǹkan tẹ̀. Ilé kàǹtẹ̀ o. Àmọ́ àwọn bí a máa parí show yìí mi ní kẹ́tẹ̀. Ní mọ̀ rántí. Èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fà fi mọ̀ yín gan-an èyí tí ẹ̀ ń kópa nínú ti ẹ̀rọ àgbéléwò The Johnsons. Báwo ni ipa tẹ́ ẹ̀ ń kó yẹn gan-an? Báwo ni ó ṣe wáyé? Nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ mi tí lọ acting school nígbà yẹn, so mi tí develop ara mi tí lẹ́nu àwọn nǹkan tó yẹ pé mò ń lò ń sìn fún acting career mi. So nígbà tí mo wá lọ acting school yẹn, late Miss Amaka Igwe ló wá kọ́ mi, òun ló ní school yẹn nígbà yẹn. So òun ló wá kọ́ mi, mo wá jókòó, mo wá bẹ̀rẹ̀ sí ń create àwọn characters. Wọ́n á bẹ̀rẹ̀ sí ń develop àwọn character. Mo kàn ní pé opportunity dẹ̀ wà nígbà yẹn. Mo wá ní pé kí n má lọ waste o. Big platform ni kémi náà try dáadáa. Mo dẹ̀ fi àwọn one or two things tí mo wò tí mo learn. Mo dẹ̀ gather gbogbo ẹ̀, mo dẹ̀ bẹ̀rẹ̀ character yẹn bẹ́ẹ̀. Àwọn èèyàn dẹ̀ wá like ẹ̀ gan. Ẹ wo gan ni ẹ a nífẹ̀ẹ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan. Ẹ wo ẹ̀yin báyìí ni ẹ̀yin gan ni máa ń fẹ́ kọ́ ṣáà máa fi hàn ní gbogbo ìgbà. Àmọ́ jẹ́ bí ní ìbéèrè kan, tẹ́ bá ti gbé àwọ̀ yẹn wọ̀ báyìí, báwo ni àwọn ẹlẹgbẹ́ yín tẹ́jọ́ ń ṣe, báwo ni wọ́n ṣe máa ń ṣe? Wọ́n ń rẹ́rìn àrìn tákìtì. Wọ́n máa ń rẹ́rìn. Wọ́n máa ń jẹ́ kó rẹ́rìn, but nsìn tó ti wà used to character yẹn. Wọ́n máa try láti hide wọn ní rẹ́rìn because à ń shoot náà wọn ní fẹ́ bà tape jẹ́. Tí wọ́n bá rẹ́rìn wọ́n máa lè jáde pé ó yá lọ síta. Má disturb shoot wa. Wọ́n ti wà used to. Ó ti tó bí ọdún mélòó tẹ́ ti wà pẹ̀lú wọn? Ó ti fẹ́ tọdún 5 sí. Ó ti fẹ́ tọdún 5. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Bra Samuel, ṣé mo pẹ́ ní àwọn olólùfẹ́ tó pọ̀ ṣá? Mo mọ̀ o.
wọ́n máa ń sọ fún mi everyday mi náà mo love wọn gan. dandan ní kẹ́ ṣọwọ́ yìí ni. ṣé ẹ láìkẹ́ ni. mo nífẹ̀ẹ́ sí. tẹ́ ẹ bá láìkẹ́ sọ fún mi máa stop ẹ o. ẹ ń bínú. mi ì bínú. àwọn olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà wọ́n láwọn ní ìbéèrè táwọn fẹ́ bi yín. àwọn tó ní ìbéèrè wà àwọn tó dẹ̀ fẹ́ kí yín wọ́n wà díẹ̀ nínú ẹ̀ torí àkókò òun ni mo fẹ́ fi hàn yìí. abala yìí tá a gbé kalẹ̀ fún yín àti fún àwọn olólùfẹ́ yín òun là ń pè ní ojú abẹ. ṣé yá ká sojú abẹ ń kò? ẹ jẹ́ àṣọ. orúkọ mi ni Bukola. Mo ní question fún Samuel. Mo fẹ́ béèrè pé kí ló dé tí ó ṣe kí n ṣe àwọn stand-up comedian bíi àwọn AY, Magodai and co. Torí pé ó ní talent ẹ̀, ó ní courage láti ṣe. So why kí ló dé tí ó ṣe kí n ṣe bẹ́ẹ̀ yẹn? wọ́n ní kí ló dé tẹ̀ kí n ṣe àwọn eré apanilẹ́rìn-ín míì bíi tàwọn tí wọ́n dárúkọ yẹn. Mo máa ń like láti sọ fún àwọn yẹn pé talent Ọlọ́run fún mi ní acting. Acting ni talent mi. Tí Ọlọ́run bá fún yàn ní talent kan, tí yàn bá fi talent yẹn filẹ̀ ó wá lọ sí nǹkan mi, ó lè jẹ́ pé kò ní ṣoríire ń bẹ̀. So èyí tí mo mọ̀ dáadáa ni mò ń ṣe. Tí n bá ti try there, tí n bá ti mọ̀ pé okay kí n try kí n develop it, màá try there, but eléyìí mo fẹ́ kọ́kọ́ mo fẹ́ master ẹ̀ gangan. Mo fẹ́ kọ́kọ́ jẹ́ káwọn èèyàn kan gbádùn ẹ̀ dáadáa. Tó bá ti gbádùn ẹ̀ wàá máa lọ. ṣe dojú àmì. Yes ma. ṣe ẹ jẹ́ àpadà síjú abẹ. Àwòjọ́bí Àbọ̀lọ́rẹ́ lórúkọ mi. Mo wà nípa ṣẹ́kẹ́ ní Abẹ́òkúta. Ìyẹn rán mi létí fíìmù kan tí máa ń wò The Johnson. Ẹnìkan tó kárátà kan wà tẹ́nìkan máa ń play mbẹ́ Spiff. Ọ̀bọ̀n yẹn invert mi ò lè describe ẹ̀ ṣùgbọ́n nevertheless mo mọ̀ pé kì í ṣàrìndìn. Ó lè jẹ́ pé kárátà tó play nínú kinní yẹn ló sọ di nǹkan tó ń ṣe yẹn. Ọlọ́run jẹ́ kó rìn dè o, Ọlọ́run dẹ̀ ń jẹ́ kó gọ̀. Ṣùgbọ́n mo really fẹ́ sọ pé mo like ipa takuntakun tó ń kó nínú nǹkan yẹn. Ọlọ́run dẹ̀ bá ń gbóhùn náà sókè dáadáa. Ọlọ́run á sì gbàdúrà tòun náà ju àwọn tó ti ní orúkọ tó ti lókìkí lọ tóun náà lè máa wò pé n fẹ́ dàbí lágbájá báyìí, n fẹ́ ṣe bí lágbájá báyìí, n fẹ́ ṣe gbá, n fẹ́ ṣàwò gbogbo àwọn tó ti lókìkí ní ọ̀nà yẹn tó dẹ̀ fi là tó fi lu. Ọlọ́run á bá mi sọ̀rọ̀ náà di ẹni tó ń là tó ń lu. Ọlọ́run gbogbo wá sínú kí atẹ́gùn ayé fẹ́ sí kò ní dáa nílé láéláé. ẹ ṣé gan o mo dúpẹ́ gangan. ẹ ṣe pé ẹ tiẹ̀ mọ̀ pé mi ń ṣàrìndìn because everyday ni mo máa ń bá àwọn mo máa rí àwọn èèyàn lọ́nà tó máa ní pé àrìndìn ni bọ̀bọ̀ yìí o. But talent Ọlọ́run fún mi ni ẹ mú kan nínú. Ọlọ́run tiẹ̀ ní wá jẹ́ kí ẹ rìn dìn. Àmín o. Iṣẹ́ tí yín lẹ̀ ń ṣe tẹ̀ fi ń pa àwọn èèyàn lẹ́rìn tẹ̀ fi ń pawó sápò àbí bẹ́ẹ̀ kọ́. Òótọ́ ni. Yàtọ̀ sí The Johnsons tí a mọ̀ yín mọ́ ṣé àwọn eré mi wà tẹ́ ti kópa náà? Yes, mo ti ń ṣe láti kékeré. Mo ní award mẹ́ta as best kid actor. Fún films bíi àwọn ọ̀nà mẹ́ Conspiracy, Day of Reckoning. But mo wá fi gbogbo ẹlẹ̀ mo face school nígbà tó ń bẹ̀rẹ̀ sí ń disturb school. Popsi mi ní pé kí n filẹ̀. So nígbà tó wá ń disturb school mo wá fi gbogbo ẹlẹ̀ mo wá face school. So mo face school fi bí ọdún 6 to 7 years. Mo wá padà nígbà tí mo wá ṣe school tán mo wá wọ university. Mo wá lè cope pẹ̀lú méjèèjì papọ̀ ni mo wá padà. Nígbà tí mo padà mo wá ṣe films bíi Last Flight to Abuja mo wà ní fíìmù yẹn. Ẹ wà nínú ẹ̀? Ẹ mo wà nínú ẹ̀ àti ọ̀dà. Ṣé ẹ̀ ń gbèrò láti gbé eré tara yín jáde láìpẹ́ ọjọ́? Mo kọ́kọ́ fẹ́ gbádùn acting náà dáadáa. Ẹni tí bá ti parí ẹ̀ àwa bẹ̀rẹ̀ directing àwa jẹ́ producer gbẹ̀yìn. Ẹ ṣàfẹ́ ṣe ní ṣísẹ̀ntẹ̀lé. I take that again. Ẹ ṣàfẹ́ ṣe ní ṣísẹ̀ntẹ̀lé àbí? Yes ma. Spiff, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Àmọ́ irú ipa tẹ́ ń kó nínú The Johnsons yẹn ṣé ká ní pé àwọn nǹkan dáadáa ló ti bí fún yín àbí èwo ló pọ̀ jù nínú dáadáa àti ìdàkejì? Màá ní pé dáadáa ni ló pọ̀ jù. Àwọn èèyàn gan wọ́n like show yẹn. Family show ni ó dẹ̀ ń kọ́yàn lọ́gbọ́n. And àwọn èèyàn wọ́n ní àwọn èèyàn
nínú TV series yẹn tó ń rí pé wọ́n relate pẹ̀lú àwọn daddies wọ́n máa ń like Lucky àwọn mummies wọ́n máa ń like Emu so gbé wà ní but overall dáadáa ni mo ń gbọ́. Ní òkè òkun ta ni ẹni tó máa wù yín láti bá ṣeré láti kópa nínú eré pẹ̀lú? Wọ́n pọ̀ gan-an mo ní àwọn mentor ń bẹ o Daniel Day-Lewis màá like láti ṣiṣẹ́ pẹ̀lú Brad Pitt Angelina Jolie Anne Hathaway wọ́n pọ̀ gan-an mo ní àwọn nífẹ̀ẹ́ sí ní ilẹ̀ wa yìí nǹkan. màá like láti ṣiṣẹ́ pẹ̀lú RMD again. Ẹ ti bá wọn ṣiṣẹ́ rí? mo ti bá wọn ṣiṣẹ́ ní Shame pẹ̀lú Liz Benson. Màá like láti bá Genevieve ṣiṣẹ́ náà. Mercy Aigbe. Kí ló dé tó jẹ́ obìnrin ṣálẹ̀ ń dárúkọ? Ọkùnrin ni mo jẹ́ so mo ní láti máa ṣeré pẹ̀lú obìnrin. Nítorí ẹ̀yin jẹ́ tẹ́ bá tiẹ̀ ti mú ọwọ́ yẹn kí ló dé tó jẹ́ pé ẹ máa ń le jù sọ́nà? Mi wá mọ̀. Mo dẹ̀ lè rẹ́ni sọ báyìí. Ṣé ẹ láìkẹ́ báyìí? Báwo? Ẹ̀yin olólùfẹ́ aléṣe bí mo ti sọ fún yín àní kí Ọlọ́run kó ṣàánú mi kó bá mi tukọ̀ ètò yìí kó bá mi tù parí lénìí. Spiff ẹ ṣọ́ra yín. Màá ṣọ́ra mi. Dandan ní kẹ́ ẹ ya hàn ni. Kò sí gbé wọlé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ bra Samuel Ajibola ṣẹ́yìn ní ìbéèrè mi tẹ́ fẹ́ bí wọ́n ẹ wo nọ́mbà kan hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí bra Samuel ẹ sọ fún àwọn olólùfẹ́ yín ní èdè tí wọ́n mọ̀ yín mọ́ wípé tán bá ṣe ń pè yín báyìí lẹ máa dá wọn lóhùn. Tẹ́ bá ti ń pè mí báyìí màá máa dá yín lóhùn ó yá máa pè. Bí ilé mọ́ ṣe Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Ẹ kú kalẹ̀ èèyàn mi o èmi ni wọ́n pè ní Ọlánrewájú Fásásí tẹ́túmọ̀ ní Sound Sultan mo wà ń bá ilé ní pẹ̀lú àwọn èèyàn mi lórí Gbajúmọ̀ mọ̀ pé Gbajúmọ̀ ètò ní Gbajúmọ̀ so everybody tó wò mí mẹ́rin sìn ẹjọ́ tó lọ́rùn ẹ ṣáà máa wo ètò yìí Gbajúmọ̀ ó dùn púpọ̀. Bra Samuel ní orí ètò yìí abala oríṣiríṣi ló wà ìkan tí ó wà fún ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín òun la parí èyí tá a fẹ́ wọnú ẹ̀ nísìnyí èyí tá a fi ń gbé àṣà ìṣe àti èdè Yorùbá ga ni a fẹ́ kí àṣà wa kópa àmọ́ pé eré onígẹ̀ẹ́sì òun lè ń kópa nínú ẹ̀ jù àmọ́ síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ a fẹ́ kí èdè àṣà àti ìṣe wa èyí tó jẹ́ pé wọ́n bí yín sínú ẹ̀ a fẹ́ kó parẹ́ ìdí tá a fi gbé abala yìí tá a fi gbé kalẹ̀ nìyẹn. Brother Spiff ṣé ẹ láyà? Irú àyàwó lẹ sọ. Àyà méjì wà. Ó yá èwo lákọ́kọ́? Mo láyà bí kìnìún. Ẹ láyà bí kìnìún inú mi ti ẹ̀dùn pẹ̀lú ohun tẹ́ fi dá mi lóhùn ẹ wo ṣùkú tó wà níwájú yín ìbéèrè 10 ló wà nú ẹ̀ mélòó lẹ rò pé ẹ láǹfààní àti mú tí n bá ní kẹ́ mú mélòó ló máa wù yín láti mú láti dá mi lóhùn. Mẹ́wàá. Ẹ fẹ́ dá mẹ́wàá lẹ máa fẹ́ mú. Aya bí kìnìún ni lóòótọ́. Ṣé mo sọ fún yín? Bó tilẹ̀ jẹ́ pé ìbéèrè 10 ló wà nínú ẹ̀ 3 lẹ láǹfààní àti mú 3 tẹ bá dẹ̀ mú èmi á bí ẹ̀dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn ṣó ti yá. Ó yá. Ìní èjì. Lápẹ́ 3 ni mo ti mú sí. Ṣé o ti pé 3? Okay, méjì ni. Kẹta. O ti pé 3. Ẹ ṣé mà. Ìbéèrè 5 tó jẹ́ àkọ́kọ́ tí màá bi yín. Kí ni ìyàtọ̀ tó wà láàárín orúkọ 4 yìí? Awóyinfá, Odùlérè, Ọpẹ́gbèmí, Ifábùnmi. Orúkọ Yorùbá ni àwọn 4. Hey!
ẹ máa ní láti bẹ̀rẹ̀ question yẹn ẹ máa ní ẹ jẹ́ láti ìtúnkà tún fún bẹ̀rẹ̀. yín kí ni ìyàtọ̀ tó bá wà o kí ni ìyàtọ̀ tó wà láàárín orúkọ mẹ́rin yìí Awóyinfá Odùlérè Ọ̀pẹ́gbèmí Ifábùnmi. kò sí yàtọ̀ nínú gbogbo wọn. kò sí yàtọ̀ nínú gbogbo wọn kí nìdí. Ifá wà ní orúkọ méjì. mi wàá mọ̀ kó tó kù. ẹ ti dáhùn kò sí ìyàtọ̀ tó wà láàárín orúkọ mẹ́rẹ̀ẹ̀rin nítorí gbogbo ẹ̀ àwọn orúkọ yẹn wọ́n ní í ṣe pẹ̀lú Ifá orúkọ Ifá òun ni gbogbo wọn Awóyinfá Odùlérè Ọ̀pẹ́gbèmí àti Ifábùnmi orúkọ kan náà ni gbogbo ẹ̀. mo try àbí. ẹ jẹ́ fún yín dàjì. mo dábẹ́ màá mánìjẹ́. ẹ gbà. ìbéèrè ìkẹwàá tó jẹ́ ìkejì tí Yorùbá bá fi ẹ̀dàn ránṣẹ́ síra wọn kí ni eléyìí tọ́ka sí. mi mọ eléyìí o. mi mọ o. ẹ gbóhùn sókè. mi mọ eléyìí o. ó túmọ̀ sí pé ìjàkadì wà bẹ́ẹ̀ ni pé ìjàkadì ṣe kí ni ó wà. ìbéèrè ìkejì tó wá jẹ́ ìkẹta nínú mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ mú èyí tó gbẹ̀yìn lélẹ́yìí kí ni ìtumọ̀ èyí tí alágbẹ̀dẹ bá fi idà rọ. alágbẹ̀dẹ idà rọ. a ti béèrè lè lẹ́ẹ̀kan náà. a ti béèrè lẹ́ẹ̀kan. Spiff, pick another one. Better one. Better one, abi. ìbéèrè ìkẹrin tó jẹ́ ìkẹta ọjọ́ wo ni Yorùbá ń pè ní ọjọ́ àìkú. àìkú ajé ìṣẹ́gun Sunday. ọjọ́ Sunday ẹ ka nǹkan tẹ́ ń ka yẹn kà délẹ̀ fún mi. àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ ẹtì àbámẹ́ta. ìgbéraga dé. mú gẹ̀dẹ̀ náà. ẹ mọ̀ ẹ gbà. ìyẹn kọ́kọ́ ní ìgbà mi primary school. àti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ ti bẹ̀ sí ń kà. àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ ẹtì àbámẹ́ta òun lẹ ta gọ sí yìí. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ̀rẹ̀ Samuel kì í ṣe láti mọ ẹni tó gbọ́ Yorùbá jù àbí ẹni tó lè sọ Yorùbá jù kì í ṣe torí ẹ̀ la ṣe gbá abala yìí kalẹ̀ a gbé kalẹ̀ láti lè máa dára wa lẹ́kọ̀ọ́ nítorí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó parẹ́. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. bẹ̀rẹ̀ Samuel tẹ́ ẹ̀ bá sí ní oko iṣẹ́ tẹ́ ẹ̀ ń ṣe kí lẹ máa ń nífẹ̀ẹ́ sí láti ṣe. mo máa ń like sport gan mo máa ń ṣe exercise gan tí n bá ṣe exercise mo máa ń like láti wo film because mo máa ń study àwọn eré gan àwọn actors àwọn mo máa ń like láti ṣe àwọn yẹn. ijó jíjó ńkọ́ ṣe gbẹ àwọn àjò ẹ nífẹ̀ẹ́ jó. èébà. àmọ́ ẹ jẹ́ kí mi sọ nǹkan kan fún yín orin tá a bá máa jó sí nìsín ẹjọ́ ijó tẹ bá máa jó ẹ jẹ́ ó bá ìlú yẹn mu. owó ọjọ́ mi ló máa ń bá lù lọ. gbogbo ẹ ni àbí mi ìmọ̀ yín. ẹ̀yin lẹ ń jójú yẹn ni ijó mi ni. ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ni jó ọ̀dà abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí bọ̀dá Samuel fẹ́ fi ẹsẹ̀ rajó wọ́n á jó tiwọn èmi náà jó tèmi ni oníkálukú jẹ́ orúkọ bàbẹ́ ó yẹ bá ń gbóhùn sókè lọ ijó ya.
pé ẹ fẹ́ràn ojú lóòótọ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọ̀rọ̀ bíi ayọ̀ bíi ìdùnnú kò ní kúrò nílé ayé wa iṣẹ́ yín ò ní díṣẹ́ ayé tí ń rí yín wọ́n ti ń nífẹ̀ẹ́ yín pé wọ́n á rí yín wọ́n ń pòṣé Ọlọ́run ò ní ṣe tí níbẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ijó ta jó sí yẹn talent tó kọ. ọdún yìí kò rè nǹka ààyè fẹ́lẹ́ ni. mo gbọ́ dáadáa. ẹ gbọ́ kí ni wọ́n pe àkọlé àwo yẹn. ẹ gbọ́. mi ì gbọ́ yẹn o. ẹ mọ̀ yẹn mi ì mọ̀ yẹn. òun ni wọ́n pè ní fulfilment. ó ti pẹ́. ó ti pẹ́ abọ́ yẹn ti pẹ́. ó ti pẹ́. ọ̀rọ̀ Samuel létí wá tó lọ kò dẹ̀ wù mí ká lọ. kò wù mí náà ẹ jẹ́ àwọn àbí títí di next year. kí ló dé owó ń ta ṣe jù títí ọdún tó ń bọ̀. wọ́n máa mú oúnjẹ wá ẹ jẹ́ àwọn àbí. ẹ dẹ̀ gbádùn oúnjẹ jíjẹ lóòótọ́. gba Samuel ó yá ẹ wá máa lọ láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀ wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yẹn ìyẹn ní kọ́kọ́ MTN náà wọ́n làwọn rí iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe nípa àwọn nífẹ̀ẹ́ yín pé ká fún yín lẹ́bùn yẹn. ẹ ṣé gan mo dúpẹ́ gan. mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún yín. mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún mi ní gift yìí o ò ní tán ní àpò yín o. àmín. ẹ ṣé o. ẹni tá a mọ̀ yín mọ́ ipa tá a mọ̀ yín mọ́ ìyẹn Spiff òun ni mo fẹ́ kẹ́ fi ẹ wo àwọn tó ń dúró ńlé wọ́n ń wò yín o òun ni mo fẹ́ kẹ́ fi dágbére fún un ó yá Spiff gbàm. gbogbo àwọn olólùfẹ́ mi mo fẹ́ràn yín gan-an báyìí fẹ́ràn mi báyìí èmi náà mo fẹ́ràn yín sí ẹ ṣé o ẹ máa expect àwọn nǹkan tó ń bọ̀ ní 2017 o ẹ máa rẹ́ ni o ẹ sì ń bẹ̀rẹ̀ sí rẹ́rìn ẹ sì máa rẹ́rìn ẹ máa jábọ́ lórí àga yín ẹ má wọ̀rì ẹ ṣé gan. ẹ wo kí lójú mi ò ní rí lórí ètò yìí àfikọ́lọ́run ṣàṣàánú mi àdúrà yín náà ló túbọ̀ ń gbà lórí wa àdúpẹ́ ilé tí wàá tó lọ báyìí òun ni ká jẹran pẹ́ lẹ́nu òun fọ́ ọ̀nà fún bọ̀dá Spiff òun ni ò gbà wá láyè Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín fẹ́ máa jẹ́ kó máa yé wa pé ńkọ́ sìmí títí òun la wo sìmí títí sìmí jìnà òun la wo sìmí jìnà ká sinmi títí kò dàbí ká báni délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá òun ni pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrí gbogbo wa kó tó wá di ọjọ́ míì ọjọ́ ire ńkọ́ láyọ̀.